Ẹ̀yin èèyàn ilé ẹ káàbọ̀ sí Mashola Gist TV. Ṣé àlàáfíà ni ẹwà gbogbo lè ń kọ́? Bí a ṣe gbọ́ ò, a gbọ́ wípé màmá wa Esther Ajayi wọ́n ṣe anniversary ní church wọn. Wọ́n ní kábíyèsí lọ síbẹ̀ nítorí ọ̀rọ̀ Queen Naomi láti lọ bá wọn ṣe ayẹyẹ anniversary yìí. Ó dùn, ó lárinrin. Wọ́n ní bàbá wa Ọbásanjọ́ náà, wọ́n náà wà ńbẹ̀. Gbogbo àwọn lọ́balọ́ba náà wà ńbẹ̀. In fact gan, màmá wa àti bàbá wa tó jẹ́ ọkọ wọn, wọ́n ní wọ́n ṣe gudugudu méje yàyà mẹ́fà nínú anniversary service yìí. Gbogbo ẹ̀ ló wà lórí YouTube, ẹ lè lọ wò ó. Kábíyèsí ni guest speaker wọn ló sọ̀rọ̀. Ẹ̀yin èèyàn ilé, wọ́n ní wọ́n lọ bá wọn lórí ọ̀rọ̀ Queen Naomi pé kí wọ́n bá àwọn bá Queen Naomi sọ̀rọ̀. Wọ́n ní màmá wa Esther Ajayi, wọ́n ní wọ́n sọ̀rọ̀ pé kí kábíyèsí kí wọ́n jẹ́ kí Queen Naomi take time wọn. Wípé kí wọ́n má rush wọn. Wípé kí wọ́n jẹ́ kí ọkàn wọn rọ̀. Wípé Queen Naomi jẹ́ èèyàn kan tó yẹ pé tó bá bínú, wọn kì í fẹ́ kí èèyàn bá force wọn. Wípé ọkàn wọn máa lọlẹ̀. Wípé kí wọ́n jẹ́ kí ọkàn wọn lọlẹ̀. Wípé àwọn ò fẹ́ kí kábíyèsí hurt spirit wọn nítorí pé tí kábíyèsí bá hurt spirit wọn, wípé irú nǹkan tó máa ṣẹlẹ̀ kò ní dà. Nǹkan tá a gbọ́ nìyẹn tán ní màmá wa Esther Ajayi sọ. Wípé kí kábíyèsí kí wọ́n avoid láti máa hurt spirit Queen Naomi. Wípé torí spirit tí Queen Naomi ní kì í ṣe nǹkan tó dáa kó máa hurt spirit wọn. Ẹ̀yin èèyàn ilé, nǹkan tá a gbọ́ nìyẹn. So wọ́n ní wọ́n lọ sí church Queen Naomi náà. Wípé láti lọ bẹ Queen Naomi. Wọ́n ní kábíyèsí ní àwọn ò like bí Queen Naomi ṣe treat àwọn nígbà tí wọ́n dé church wọn. Ẹ̀yin èèyàn ilé, ẹ mọ̀ pé tí èèyàn bá bínú, ó dáa kí èèyàn fi èèyàn sílẹ̀. Tí èèyàn bá ń bínú, tí ó wá jẹ́ ìgbà yẹn lẹ́ni yẹn ń bẹ ẹni yẹn, kò dáa. Ṣùgbọ́n tí ẹni yẹn bínú, tó bínú ẹ̀tàn, tó digest bínú ẹ̀, ìgbà yẹn èèyàn lè lọ bá ẹni yẹn láti bá sọ̀rọ̀. Ṣùgbọ́n lọ́wọ́lọ́wọ́ tẹ́ni yẹn ń bínú, kò ń ṣe nǹkan tó dáa láti lọ máa bá ẹni tó bá ń bínú sọ̀rọ̀. Nítorí ọ̀rọ̀ tó máa jáde nígbà yẹn, ìbínú lè gbé wá, kò dẹ̀ ní bá kábíyèsí lára mu. So bá ṣe gbọ́ nìyẹn o, wọ́n ní kábíyèsí bá gba ọ̀dọ̀ bàbá wa Dèjì of Àkúrẹ́ lọ. Wípé kí bàbá wa Dèjì of Àkúrẹ́ kí wọ́n bá Queen Naomi sọ̀rọ̀, kó ń bẹ Queen Naomi. Wípé àwọn ti bẹ Queen Naomi several times. Àwọn rán màmá wa Esther Ajayi ní kán bẹ̀ wọ́n. Àwọn rán màmá wa nínú Olúwa Fúnkẹ́ Felix. Wípé kán bẹ Queen Naomi. Wípé still yet Queen Naomi ṣì ń bínú. Ẹ̀yin èèyàn ilé, wọ́n ní ọ̀rọ̀ tí bàbá wa Dèjì of Àkúrẹ́ sọ fún kábíyèsí, wọ́n ní kábíyèsí ò like o. Wọ́n ní bàbá wa Dèjì of Àkúrẹ́ ní láti ọjọ́ tí àwọn tí ń bá kábíyèsí àti Queen Naomi dá sí ọ̀rọ̀ wọn. Wípé àwọn ò ever sọ fún kábíyèsí pé àwọn ò dá sí ọ̀rọ̀ Queen Naomi ni. Pé torí Queen Naomi bí ọmọ ni Queen Naomi ṣe jẹ́ sí àwọn. Wípé wọ́n jẹ́ èèyàn kan tó yẹ pé wọ́n ní ìbẹ̀rù àgbà, wọ́n ní ìbẹ̀rù Ọlọ́run, wọ́n ní ìtẹríba, wọ́n ní respect. Wọ́n dẹ̀ jẹ́ èèyàn kan tó yẹ pé àwọn nífẹ̀ẹ́ gidigidi nítorí pé bí wọ́n ṣe bring Queen Naomi up, wọ́n ló yàtọ̀ sí gbogbo àwọn ọmọ ayé òde òní táwọn ti rí. Wípé àwọn dẹ̀ ń sọ fún kábíyèsí pé kí kábíyèsí má ṣe Queen Naomi. Wípé nǹkan tí kábíyèsí máa fi ṣe Queen Naomi, kán máa gbàdúrà pé kó má ṣẹlẹ̀. Wípé kí ló dé tó jẹ́ pé every time táwọn bá ti bá wọn parí ìjà, wípé nǹkan kan á tún ṣẹlẹ̀, nǹkan kan á tún ṣẹlẹ̀. Wípé àwọn ò like irú àwọn nǹkan báyìí. Pé kí kábíyèsí máa hurt Queen Naomi. Allegedly bá ṣe gbọ́ o.
Ṣùgbọ́n ẹ jẹ́ kí n sáré kí ẹ̀yin olólùfẹ́ mi ní ilé lóko àti lẹ́yìn odi wípé ẹ káàbọ̀ sí Mashola Gist TV. Mashola Gist TV àtúndé, Mashola Gist TV àtúndé, àtúndé bí a ṣe ń dé, a kí ọmọdé, a kí àgbà, ẹ káàbọ̀ sí Mashola Gist TV. Mashola dé o, àtúndé, àgbé tuntun dé, àgbé tuntun dé, àmú gist alálùbáríkà wá fún yín lórí public gist, lórí royal gist, lórí celebrate gist. Mashola Túndé o, àtúndé, Mashola Gist TV àtúndé. Ẹ̀yin aráalé, orúkọ mi ni Mashola. Yorùbá ni mo máa ń sọ lórí ìkànnì yìí. À ń sọ nítorí pé a fẹ́ gbàgbé àṣà àti èdè wa dẹ̀ tún sọ fún ọ̀pọ̀lọpọ̀ àwọn tí wọ́n gbọ́ Gẹ̀ẹ́sì. À ń sọ̀rọ̀ nípa celebrity gist, royal gist, politics àti gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ ní agbègbè orílẹ̀-èdè baba wa ní ilẹ̀ Nàìjíríà. À ń ṣe advert lórí ìkànnì yìí. Ẹ kàn sí wa ní masholagistv@gmail.com tẹ́ bá ní ìpolówó ọjà. A máa bá yín polówó ẹ̀. Ọlọ́run Elédùmarè á bá mi gbọ́wọ́ yín sókè o. Ọlọ́run Elédùmarè á bá mi dùn yín nínú o. Òkè òkè ni ọlá yín á máa lọ o. A kú ọ̀sẹ̀ tuntun yìí o. Ọ̀sẹ̀ tuntun yìí á tù wá lára o. Ẹ̀yin èèyàn lé bí a ṣe ń sọ lọ. Wọ́n ní bàbá wa Dèjì of Àkúrẹ́ sọ ọ̀rọ̀ dẹ́ndé ọ̀rọ̀. Wọ́n ní nítorí inú wọn ò dùn sí gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ láàrin kábíyèsí àti Queen Naomi. Wípé kí ló dé tó jẹ́ pé kábíyèsí ò lè fi Queen Naomi lọ́kàn balẹ̀. Wípé torí gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ yìí, wípé ó máa jẹ́ kí wọ́n bínú. Wípé àwọn dẹ̀ ti sọ fún kábíyèsí ní gbogbo ìgbà pé kí wọ́n má jẹ́ kí nǹkan kan kó ọ̀tí Queen Naomi mọ̀. Wípé nǹkan tó bá máa ọ̀tí wọn kan yẹra fún ẹ̀yin èèyàn lé. Nǹkan tá a gbọ́ nìyẹn tán ní bàbá wa Dèjì of Àkúrẹ́ sọ. Ẹ̀yin náà mọ̀ pé bàbá wa Dèjì of Àkúrẹ́ wọ́n jẹ́ èèyàn kan tó jẹ́ pé wọ́n súnmọ́ kábíyèsí àti Queen Naomi gan, tó dẹ̀ jẹ́ pé látìgbà tí ọ̀rọ̀ wọn ti bẹ̀rẹ̀, àwọn ni wọ́n ń dá sí i, àwọn ni wọ́n ń bá wọn parí ẹ̀, àwọn náà ń bá Queen Naomi sọ̀rọ̀. Wọ́n jẹ́ èèyàn kan tó jẹ́ pé wọ́n nífẹ̀ẹ́ Queen Naomi gan gẹ́gẹ́ bí ọmọ. So wọn ti ẹ̀ fẹ́ nǹkan kan tó jẹ́ pé ó máa jẹ́ nǹkan ìjà láàrin kábíyèsí àti Queen Naomi. Nítorí ẹ̀ ní kábíyèsí fi sáré lọ bá bàbá wa Dèjì of Àkúrẹ́ wípé kí wọ́n bá Queen Naomi sọ̀rọ̀ nítorí pé wọ́n ní ìgbà tí wọ́n lọ sí church Queen Naomi, inú Queen Naomi ò dùn sí kábíyèsí. Kábíyèsí complain pé bí Queen Naomi ṣe treat àwọn, àwọn ò nífẹ̀ẹ́ sí i. Ẹ̀yin èèyàn lé. Ẹ mọ̀ pé àdúrà náà ni a máa gbà fún kábíyèsí àti Queen Naomi. Nítorí pé kò sí nǹkan tí àdúrà ṣe tì. Wọ́n ní àdúrà ló ń gba agbára kì í gbà. Ẹ dẹ̀ mọ̀ wípé gbogbo àwọn ìwà tí àwọn olórí ń wù, wọ́n fẹ́ hurt Queen Naomi ni. Wọ́n fẹ́ kán jealous ni. Ṣó ti yé yín? Gbogbo nǹkan tó ń ṣe wọ́n ń try láti jẹ́ kí Queen Naomi jealous ni. Gbogbo àwọn nǹkan ayé báyìí kò dẹ̀ jẹ́ nǹkan kan fún Queen Naomi. Ṣó ti yé yín? Kò jẹ́ nǹkan kan fún Queen Naomi nítorí pé ọgbọ́n tí Ọlọ́run fún wọn ó kọjá ìmọ̀ àwọn gan. So wọ́n ti mú ohun ayé bí ohun asán. And it's true. Ohun ayé abáyé lọ. Ṣó ti yé yín? Ìjọba ọ̀run ló yẹ kí gbogbo wa máa lé. Kì í ṣe nǹkan tó wà láyé. Nítorí pé nǹkan tó wà láyé erùpẹ̀ ni. Ó dẹ̀ máa bá a lọ. Ẹ̀yin ẹ wo ẹlòmíì á ní mọ́tò 50. Á to gbogbo ẹ̀ sínú ilé ọjọ́ tó bá kú. Ṣé wọ́n fẹ́ sin mọ́tò yẹn mọ́? Ẹlòmíì á kọ́lé 100. Á mú gbogbo ẹ̀. A ṣe kàbàkàbà kìbìkìbì sí gbogbo ìlú. Kò sí ìlú tí ò ní kọ́lé sí. Ọjọ́ tó bá kú, àwọn tí wọ́n bá ṣiṣẹ́, àwọn náà máa gbénu ilé yẹn. Àwọn family gan á tún máa jà sí ilé. Ṣó ti yé yín? Nígbà tí àǹtí wa tó ń sọ pé owó ni Queen Naomi wá sínú palace pé kò nífẹ̀ẹ́ kábíyèsí. Ṣé òun tó wá sí inú palace, ṣé ó nífẹ̀ẹ́ kábíyèsí? Àbí kí ló ń bá wá sínú palace? Kì í ṣe title ni àti contract. Àbí ta ló mọ àǹtí wa tẹ́lẹ̀ kó tó dé pé bàbá wẹ̀rin la fẹ́? Kò sẹ́ni tó mọ̀ rárá. So
ẹlòmíì á máa sọ̀rọ̀ bọ̀ wọn kì í ronú kan tó sọ̀rọ̀. Ṣé ẹ rí ọ̀pọ̀lọpọ̀ èèyàn ló wà láyé tó yẹ pé kan máa wò báyìí, tó yẹ pé nǹkan tó ń bá yí lábẹ́ aṣọ kì í ṣe nǹkan tó easy o. Àfi tó bá la ẹnu wọn, tó bá sọ̀rọ̀ jáde lé tó máa mọ nǹkan tó ń bá yí. Ṣó ti yé yín, ẹ jẹ́ ká máa dúpẹ́ tiwa, ẹ̀yin ará ilé. Gbogbo nǹkan tí Ọlọ́run bá ṣe fún wa, ẹ jẹ́ ká máa dúpẹ́. Pé Olúwa mo dúpẹ́ lọ́wọ́ ẹ o. Gbogbo nǹkan tó ń ṣe fún mi. Nítorí pé Ọlọ́run ló ń ṣe é, kì í ṣe ènìyàn. Oore Ọlọ́run, ìdùnnú ẹ̀ kò ní kúrò láyé mi àti yín o. Ẹ̀yin èèyàn lé, bí a ṣe ń sọ lọ, bàbá wa Dèjì of Àkúrẹ́, wọ́n sọ fún kábíyèsí wípé kí kábíyèsí má ever ṣe nǹkan tó máa bí Queen Naomi nínú mọ́. Wípé kán try láti yẹra fún nǹkan tó máa bí Queen Naomi nínú. Wípé kán yẹra pátápátá fún nǹkan tó máa bí Queen Naomi nínú. Nítorí pé Queen Naomi wọ́n ń ṣe èèyàn tó yẹ kí kábíyèsí máa hurt. Ẹ dẹ̀ mọ̀ pé màmá wa Esther Ajayi náà ti sọ, àwọn náà ti sọ the same thing. Wípé kán máa hurt Queen Naomi, pé spirit Queen Naomi ò ṣe spirit tán lè hurt. Wọ́n á máa ní kí ló dé tí kábíyèsí máa lọ bẹ̀ Queen Naomi. Wọ́n á dẹ̀ máa bínú kúrò nínú palace. Kí ló dé tí kábíyèsí ò ní lọ bẹ̀ Queen Naomi? Ìfẹ́ wọn ni, ayọ̀ wọn ni, ọkàn wọn ni. Ẹ jẹ́ kí n sọ fún yín, tí ọkùnrin bá nífẹ̀ẹ́ obìnrin, kò sí nǹkan tẹ́ lè sọ, ó máa bẹ̀ náà ni. So the best thing ní kẹ́ fà àwọn méjèèjì sílẹ̀, kẹ́ jẹ́ kó face life wọn. Ìfẹ́ tó dẹ̀ wà láàrin wọn, ayé àtẹ̀ṣẹ̀ kò ní tú wọn ká ní agbára Ọlọ́run. Àdúrà lèmi ń gbà fún wọn o. Ẹ̀yin èèyàn lé, kò jẹ́ bó ṣe jẹ́ bí a ṣe gbọ́ nìyẹn. Wọ́n ní bàbá wa Dèjì of Àkúrẹ́ ní kí kábíyèsí má hurt Queen Naomi mọ́. Wípé nǹkan tó máa mú kábíyèsí hurt Queen Naomi kó má ṣe mọ́. The same thing náà ni màmá wa Esther Ajayi sọ. Ọlọ́run Elédùmarè á bá wọn parí ọ̀rọ̀ yìí. Àdúrà ni ká máa gbà fún wọn. Nítorí pé àdúrà ló ń gbà, agbára kì í gbà. Ẹ̀yin èèyàn lé. So kò jẹ́ bó ṣe jẹ́. Allegedly bí a ṣe gbọ́, gist yìí ni la ní ká fi tú ẹ̀yin ará ilé létí. A dúpẹ́ lọ́wọ́ gbogbo etí tó ń gbọ́ wa o. Ní ilé, lóko àti lẹ́yìn odi. Ọ̀sẹ̀ yìí á tu èmi àti yín lára o. Gbogbo nǹkan tá a bá ń dáwọ́lé, a máa yọrí sí rere o. Gbogbo ẹ̀yin ó subscribers, a dúpẹ́ lọ́wọ́ yín. Ẹ̀yin ní subscribers, ẹ ṣé, a dúpẹ́. Ọlọ́run Elédùmarè á bá wa dúpẹ́. Gbogbo nǹkan tí ẹ bá ń dáwọ́lé nínú oṣù September yìí, gbogbo ẹ̀ pátápátá ló máa yọrí sí rere àti títí ìparí ọdún. Gbogbo ẹ̀yin new subscribers, ẹ káàbọ̀, a dúpẹ́. Ẹ má gbàgbé kẹ́ ẹ fún fídíò wa ní thumbs up o. Ẹ ṣé, ẹ ṣé, ẹ ṣé. Ọlọ́run Elédùmarè á bá wa dúpẹ́ o. Ẹ má gbàgbé kẹ́ ẹ subscribe, kẹ́ ẹ dẹ̀ tẹ notification bell yín, so that a bá ti post any gist ẹ máa rí. Òkè òkè ni ọlá yín á máa lọ o. Ọlá yín ò ní lọ ìsàlẹ̀ o. Please share this video, like and subscribe. God bless you all. Mashola Gist TV. Love you all.